ohun tá à ń sá fún látijọ́ yìí ó ti padà ṣẹlẹ̀ báyìí. Ohun tá à ń sá fún tí a ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Ṣé bá sọ aṣọ àbá sọ, ṣé Sunday Igboho ò sọ, ṣé Professor Banji Akintoye ò sọ, ṣé gbogbo àwa mídíà ò sọ? A sọ fún yín, a ní àwọn ará bí ìfẹ́ gba ilẹ̀ wa ni, ṣùgbọ́n àwọn kan níbì kan wọ́n ń fi ẹ̀mí èèyàn lọ́kàn balẹ̀ pé kò sí kankan. Ó ti wá ṣẹlẹ̀ báyìí nísìnyí. Gbogbo wa la gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tọ́ba Ìlọra sọ̀rọ̀. Ọba Ìlọra wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà, wọ́n jẹ́wọ́ ọmọkọ fún àwọn Fúlàní yìí, wọ́n jẹ́wọ́ ọmọkọ fún wọn, wọ́n ní àwọn ò fẹ́ wọn mọ́ ní ìlú àwọn, wọ́n ní àwọn ò fẹ́ nǹkan kan tó ń jẹ́ Fúlàní apànìyàn kan nílùú àwọn. Kódà wọ́n ní wọn ò gbọdọ̀ fún wọn nílẹ̀ mọ́. Gbogbo àwọn tó fún wọn nílẹ̀ wọ́n ti ní kó kángára wọn, according to nǹkan tá a gbọ́. Lẹ́yìn tí ọba Ìlọra sọ̀rọ̀, kí lẹ́rí tó ṣẹlẹ̀? Àwọn Fúlàní náà fò jáde, wọ́n lọ́ba yẹn ò tó bẹ́ẹ̀. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mí náà. Lẹ́yìn tí bàbá wa kábíyèsí ọba tó fi ń tọrọ ọba, lẹ́yìn tí bàbá yìí sọ̀rọ̀, tí wọ́n ní kí gbogbo àwọn Fúlàní ajínigbé, gbogbo àwọn Fúlàní agbénipa, gbogbo àwọn Fúlàní agbénipa ransom, wọ́n ní kó fi gbogbo ìlú Ìlọra sílẹ̀. Àwọn olórí burúkú àgbà Kàwúsà yìí wọ́n fò jáde ní alẹ́ àná. Wọ́n ní kò jọ, ẹ bá mi share fídíò kó fi Ọlọ́run bẹ̀yìn. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó dé àwọn ibi tó jẹ́ kó dé. Torí pé ó ní àwọn pọ́ìntì kan tí mo fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ó ti ṣẹlẹ̀. Tọ́ba ní kọ́ lọ pé bó ti ń rí wá, bó ti ń rí nìyẹn. Ó ti ṣẹlẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi pín, ẹ jẹ́ kó dé àwọn ibi tó jẹ́ kó dé. Nísìnyí báyìí, gbogbo ọmọ Yorùbá ó ti di ká lọ múra sílẹ̀. According to ọ̀rọ̀ tí àwọn àgbààgbà àwọn Fúlàní yẹn sọ, àfiwọ́ tó bá tí gbọ́, àwọn àgbààgbà Fúlàní yẹn sọ, wọ́n ní ọba yẹn ò tó bẹ́ẹ̀. Ó ṣọ̀kì yín, ó ṣọ̀kì mí náà. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ní ọba Ìlọra ò tó bẹ́ẹ̀, kò tó bẹ́ẹ̀ kó sọ pé òun ò fẹ́ àwọn Fúlàní ajínigbé nílùú wọn. Ó ní àwọn àgbààgbà Fúlàní ní kódà ẹni tó jẹ́ gọ́vnà ìlú kò tó bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀, pé torí pé gbogbo àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá ló mọ̀ pé abániṣọ́lé lásán ni wọ́n jẹ́, pé ọmọ oníbàwọ̀n làwọn ní gbogbo ilẹ̀ Yorùbá, pé gádínà lásán, ọlọ́dẹ lásán làwọn gọ́vnà wa jẹ́ nílẹ̀ Yorùbá. Wọ́n ní aṣọ́gbà ni wọ́n ní ọlọ́dẹ lásán ni wọ́n jẹ́. Ọkọ̀ bá àwọn ṣọ́ ilẹ̀ Yorùbá ni, pé àwọn làwọn ní. Wọ́n ní ká má ìtúwà sọ pé local government chairman, David a máa sọ pé ọba, pé gbogbo àwọn ọba yẹn wọ́n bá àwọn múlé dání ni. Ṣé a sọ fún yín? A sọ fún yín. Àwa sọ fún yín wípé oníbàárà wọn ti ń bólè bọ̀ tipẹ́tipẹ́. Ṣé ẹ̀yin ò gbófin ni? Ókè, dábàá tiẹ̀ gbófin. Ẹ jẹ́ ká wo tó ṣẹlẹ̀ lẹ́kìtì. Wọ́n pa ọba méjì, kọ̀ọ̀kan ò lè ṣẹlẹ̀. Àwọn tí wọ́n mú, tí wọ́n jẹ́wọ́ tó náà wá láti Ìlọrin, àwọn ṣe kiri kan, àwọn ṣe gbá, àwọn ṣàkóso. Mo play fídíò yẹn fún wa bíbá. Kí la gbọ́ kó wọ́n ṣe fún wọn báyìí? Did we hear anything about it again? No. Gbọ́ kọ̀ọ̀kan mọ́ nípa ẹ̀. Does that not prove pé àwọn ará bíi wọ́n ti gba ilẹ̀ Yorùbá, wọn kò tí ì gbà ọ̀fíṣíálì bó ṣe gba Ìlọrin ni? A sọ fún yín pé àwọn ará bíi mission wọn láti wá gba ilẹ̀ Yorùbá ni, kò kì í ṣe pé any other thing. Wọ́n jí yín pé wọ́n gba ransom yẹn, wọ́n kàn fowó yín ra iṣẹ́ ni, kò sí pé wọ́n mìíràn àti jí yín pé wọ́n fẹ́ pa gbogbo wọn tó pè ní
gbogbo tó ń pè ní Yorùbá wọ́n fẹ́ pa gbogbo ilẹ̀ Yorùbá ń kọ́ tẹ́kọ̀ọ́ bá ilẹ̀ Yorùbá ni. Ọlọ́dẹ̀ ṣe wọ́n ti fẹnu ara wọn sọ nísìn bóyá bẹ́ẹ̀ ṣe wá gbọ́ lẹ́nu wọn yìí bóyá má believe. Ẹ gbọ́ wọ́n ní aṣọ́gbániṣọ́lé lásán làwọn gómìnà wa jẹ́. Ká má ì tí sọ pé local government chairman, ká má ì tí sọ pé ọba, ká má ì tí sọ pé àwọn baálẹ̀, wọ́n náwọn làwọn nílẹ̀ Yorùbá. Ṣé Chief Sunday Igboho sọ fún yín? Chief Sunday Igboho sọ wọ́n náwọn ará bí ìfẹ́ gbalẹ̀ wa ni. Bàbá yìí ti ń sọ nísìn close to 4 years báyìí, almost 4 years tí bàbá yìí ti ń pariwo, ariwo yìí ni bàbá yìí ń pa, deficit bàbá yìí pọ̀, ariwo yìí ni bàbá yìí ń pa, tẹni kọ́ mọ́ ìwà kọ́ mọ́ ń wà, ariwo yìí ni bàbá yìí ń pa, tí àwọn olórí burúkú Fulani tí wọ́n lo bàbá wọn Buhari torí kó jẹ́ president tó fi sẹ́ẹ̀tì Chief Sunday Igboho tí wọ́n lọ ká wọn mọ́lé tó fẹ́ pa wọ́n mọ́lé. Gbogbo alágbọ́n kan tí Chief Sunday Igboho sọ nígbà yìí. Àwa Yorùbá a ò kí ń value nǹkan tiwa ò kí ń jọ wá lójú. Nǹkan tiwa máa ń dàbí second class lójú wa. Tí wá mọ tó ṣẹlẹ̀, tí gbọ́ nǹkan kan o. Nǹkan táwọn Fulani tún ṣe tó ya wèrè tí mò ń sọ yìí lọ, nǹkan mẹ́ta ni wọ́n ṣe ẹ̀kan ni mo ti sọ yìí. Wọ́n náwọn tí ń bọ̀ láti wá gba gbogbo ilẹ̀ Yorùbá, a ò gbọ́dọ̀ gbà kí irú ẹ̀ ṣẹlẹ̀ láéláé. A ò gbọ́dọ̀ gbà kí irú ẹ̀ ṣẹlẹ̀. Torí tí irú ẹ̀ bá fi lè ṣẹlẹ̀, automatically àti di refugee nílẹ̀ bàbá wa. Ṣé ó wá bójú mu ká lajú wa sílẹ̀ káwọn àtọ̀húnrìnwá kọ́ wá sọ wá di refugee? Bàbá mi Ganiu Suraju Alabi mo kí i. Ṣó máa make sense nílẹ̀ bàbá wa ká di refugee? In our own father's land, kẹ́nìkan máa bọ̀ láti Kaduna àbí Maiduguri àbí Zaria àbí Katsina kó wá lóun fẹ́ wá gbalẹ̀ Yorùbá, kó wá ní àwọn bàbá òun ni wọ́n nílẹ̀ Yorùbá. Rí pé ó mú fura dání. Òun la ṣe ń pariwo fáwọn bàbá wa láti jọjọ́ ìwí pé ẹ kó àwa ọ̀dọ́ jọ, àwọn nǹkan ìṣẹ̀báyé tẹ bá ní ẹ fi wó wa lágbára, ẹ create àwọn securities débi pé táwọn wèrè yìí bá dé, àwa ọ̀dọ́ la máa kojú wọn. Ẹ lọ wo àwọn táwọn wèrè tí wọ́n sábà jí gbé, ẹ bá mi share fídíò ìkólọ viral. Eléyìí ò sí nínú má gbọ́, n tó ti lọ káàkiri ní eléyìí. Ẹnìkan ní kò possible láéláé. Brother mi Mr. Adeyinka Hakim, ẹ má tanra yín, ẹ má lè kó possible. Ṣé wọ́n gbà náà? Ẹ sọ pé kò possible iná là ń sọ láti jọ yìí tí mọ̀kọ́ tó ń pè ní ethnic cleansing ni. Ẹ lọ wo ìtumọ̀ ethnic cleansing. Kò ṣe pọ́pọ̀ máa dé jọ, kò ṣe pé pẹ́ẹ̀kan náà ni wọ́n máa pa gbogbo wọn. Ṣé òkè tí ẹ bá ní wọn possible, ṣé wọ́n ti máa pa wá báyìí? Mọye thousands of, tí ó bá ti ṣe millions of ọmọ Yorùbá tí wọ́n ti pa. Nígbà ayé Buhari, ṣé àwọn tọ́mọ Yorùbá tó pọ̀ tó mílíọ̀n? Ní ẹnùgbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n débẹ̀ yìí, ṣèbẹ́ gbọ́ calculation iye tí wọ́n lọ pa within 6 months. Ṣèbẹ́ yìí náà gbọ́. Àbí ṣé wọ́n tún gbọ́dọ̀ tún sọ yẹn fún wa? Wọn ò nígbà tí tún máa sọ yẹn fún wa náà. Kẹwàá dúró èèyàn tó kú. That is telling you that àwọn ará bíi they are up to something. Wọ́n make sure pé ìran Yorùbá ò gbọdọ̀ bẹ̀rù kó ká má rí. Tá a bá fẹ́ wá rí, gbogbo wa ní láti sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa Chief Sunday Igboho. Àṣírí tó wà ńbẹ̀ nìyẹn o. Àṣírí tó wà ńbẹ̀ nìyẹn. Tá a bá ti fẹ́ dẹrú. Bàbá mi Busari Akeem ní ó possible bàjẹ́. Tàbá lanu wá sí, tàbá lanu lẹ̀ báyìí, táwọn wò ó máa ṣẹlẹ̀. Wọ́n ń wọlé,
wọ́n pa àwọn ọmọ Yorùbá mọyé ọmọ Yorùbá tí wọ́n ti pa ní ọdún yìí kí lẹ fi ṣe é ṣe báwọn ta gbọ́ nìyẹn mọyé àwọn fídíò ta ní lọ́wọ́ tá lè gbé sórí social media mọyé fídíò ta tẹ́mi tí mo tẹ̀ sọ̀rọ̀ yìí ní lọ́wọ́ bí wọ́n ṣe ṣá orí èèyàn tó pa àwọn èèyàn pàkúpa tó jẹ́ wípé social media ò lè gbà ká gbé síta kí lẹ fi ṣe eré yìí inú nǹkan bí àbí 100 tá à ń rí bóyá ọkàn àbí 2 là ń gbé wá ta ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kò ṣe gbé wá ta ẹ lọ wo gbogbo àwọn táwọn Fúlàní ń pa jù ẹ máa rí pé ọ̀dọ́ àtàwọn tó sán légungun ló pọ̀ jù náà tí wọ́n ń jí gbé wọ́n reduce nọ́mbà wa díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ó lè mú ló lè mú àgbóyé àwọn Fúlàní ni wọ́n fẹ́ kọ́ òun lèmi fi ń sọ wípé tá a bá fẹ́ dẹrú nílẹ̀ Yorùbá níbi tí a bá dé a ní láti sowọ́pọ̀ pẹ̀lú ṣe Sunday Igboho torí ẹnìkan ṣoṣo tèmi sì rí nìyẹn tó dúró pé kọ́ má kó lẹ̀ Yorùbá lẹ́rú wọn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ no be today ẹ gbọ́ kò ń ṣèlú rárá. àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ yóò bàbá pátápátá ká fi security tv fúnra wa àdéhìí àti dóde ẹnìkankan àdéhìí àti dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa àdéhìí àti dóde ìjọba àdéhìí àti dóde ẹnìkankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ní orí ilẹ̀ wa gbogbo omi tó kọ́ wa ká lè because tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́kùsẹ́ àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ́ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ́ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáà lè lóko sáà lè lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sọ́jà wa bẹ́ẹ̀ àwọn sọ́jà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ ló ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sọ́jà olóòfin wọn á kó wọn sínú sọ́jà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó òun oko wa tán táwọn ará ìdàkọ àwọn sọ pé next step kí ló tún kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó nu gbó wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àgbọ̀n sọ pé ó kìkì lọ́kàn òkú ìyá mi ni ó ń lérò bàmí àti wá fún mo ti wá dé padà èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́mi ẹ̀ lọ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí sí wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. ẹ ti gbọ́ ọkọ̀ tí bàbá wa ṣe Sunday Igboho sọ àwa la máa gbára wa lọ́wọ́ Fúlàní àgbààgbà Yorùbá kò ságbàgbà kankan bí kankan tó rẹ́jà àti kojú Fúlàní àfi tá a bá ń tanra wa ṣèbẹ́ gbọ́ nǹkan táwọn àgbààgbà Fúlàní sọ lánàá wọ́n ní gardener wọ́n ní ọlọ́dẹ lásánlásán òun làwọn ọba wa jẹ́ nílẹ̀ Yorùbá làwọn gómìnà wa jẹ́ làwọn chairman wa jẹ́ ní gbogbo àwọn olórí wa jẹ́ nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn gangan lọmọ nílùú bàbá àwọn Madam Fodio òun ló ní ilẹ̀ Yorùbá wọn ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọ. This is not the first time we're talking about Fulani agenda, but a lot of people don't take it serious. Nígbà tá a bá jáde tá a bá wá sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa ń rò pé àbí wọn níṣẹ́ tí wọ́n lè ṣe ni àbí nítorí owó ni wọ́n ṣe ni ọmọ Yorùbá ẹja lọ dira mo máa play fídíò kan fún yín nísìnyí ẹjọ ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ ṣá ẹjọ tẹ bá ti fẹ́ jẹ́ kí n play fídíò yẹn ẹ tẹ 5 kí n tó play fídíò yẹn mo fẹ́ sáré introduce ẹnìkan sí yín
ẹ̀yin tẹ́ bá mọ̀ pé lọ́mọ ní Nàìjíríà tàbí tẹ́ bá ní ẹbí ní Nàìjíríà tẹ́lẹ̀ mọ̀ wípé ẹ ò lẹ́ni tó lè dira fún wọn tàbí ẹni tó lè ṣògùn fún wọn tàbí ẹni ọ̀kọ̀ọ̀kan nílùú òyìnbó tó ní spiritual problem tàbí anywhere in the world tẹ́lẹ̀ nídìí fortification. Ẹni tí mo fẹ́ sọ ìbò ṣe pé mo mọ̀ wọ́n rí o ṣùgbọ́n ìròyìn wọn ló dọ́dọ̀ mi báwo èèyàn ṣe ń ròyìn wọn bí bàbá yìí àtakò iyọ̀ ọ̀dùn tó rọ́pọ̀lọpọ̀ èèyàn mi lè máa ń pè mí máa bí jọ tí ò mú babaláwo tí ò èmi ò ṣe ní fámìlì mú babaláwo ṣùgbọ́n ẹni tí mo fẹ́ pe nọ́mbà ẹ̀ fún yìí wọ́n ròyìn wọn débi wípé wọ́n ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rẹ̀ ká ní àárẹ̀ rẹ̀ so therefore fóònù nọ́mbà wọn rí ẹ mú báírò sílẹ̀ ẹ̀yin tẹ́ bá lè bá mi kọ sí comment section ẹ kọ kí n pin yẹn fóònù nọ́mbà wọn ní 08023940939 orúkọ wọn ní Máyégún 08023940939 08023940939 Máyégún lórúkọ wọn ní bàbá yẹn gbóná bí àpárá ní ìmọ̀ wọn rí ṣùgbọ́n ìròyìn wọn kódà gan tó bá possible nínú ọ̀sẹ̀ yìí mo máa gbé wọn wá. Yes, tèmi bá ráhùn èmi máa ń sọ fún yín pé gbogbo nǹkan tèmi wà áfítà kílẹ̀ Yorùbá ká gba òmìnira kíkọ̀ọ́ má ṣe ọmọ Yorùbá kankan ẹ̀jẹ̀ á lọ dira kẹ́lẹ̀ mọ̀ kó ti di dandan ká dira báyìí. Mo fẹ́ fi fídíò yìí ràn yín ẹ jẹ́ sáré fi fídíò yìí ràn yín. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. Láti 51. From 51. Nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. His disciples had ammunition for war. Gbàrà tí wọ́n mú Jésù. Àwọn kan ní Jésù ò jagun. Some people say Jesus Christ did not fight. Matthew 26. Matthew chapter 26. Láti 51. From 51. Nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kó nǹkan ogun sára. His disciples had ammunition for war. Gbàrà tí wọ́n mú Jésù báyìí. Immediately Jesus Christ was caught. Pétérù fa idà yọ. Peter drew out his Ó sword ṣá ẹnìkan létí and lọ. cut somebody's ear. Ẹ̀gbọ́n tí Jésù Do sọ. you hear what Jesus Christ said? Kò ní kó sọ idà He rẹ̀ did nù. not tell him to Ó throw away ní that ta sword. tẹ́ padà sínú akọ ẹ. He said, keep back that sword in the shirt. Tẹ́ padà sínú akọ ẹ. Keep it back in the Ẹ shirt. tó bá fi idà la máa fi Anybody pa. that kills with the sword shall die by the sword. Nísìn Now, wọn ò tí ì pa ẹnikẹ́ni. nobody has been killed. Wọ́n kàn mú mi ni. They have just caught me. O ò lè lo idà láti fi pààyàn So náà. you don't have the right to kill anybody Ṣùgbọ́n with tó a bá sword. pa ènìyàn, But when they kill, idà la ó fi pa ẹni tó pa that ènìyàn. person will be killed as Tó well. sọ nìyẹn That's what náà. Jesus Christ was saying. Tẹ́ bá tún lọ sí ìwé ìfihàn If you go to the Revelation 30:10. 13 verse 10, Ẹ tó bá pààyàn nípa idà. anybody that kills by the Nípa sword idà la ó ti pa. shall by the sword be slain. Bíbélì sọ That's náà. what the Bible says. Mi ní kẹ́kẹ́ àkìlẹ̀ lóògùn. I'm not saying you should start going to the Rárá. herbalist house. Rárá. No. Ṣùgbọ́n But ẹ ṣeun tẹ́ mọ̀ pé ó tọ́ tó yẹ do things that you know that are láti fi right. protect ara yín, àwọn ọmọ yín, ọkọ yín, ìyàwó yín, ìlú yín, agbègbè yín. That you can use to protect yourself, your family, your surroundings, your environs. O ò lè gbé ìbọn. If you cannot bear arms, Bẹ́ẹ̀ Bíbélì sọ pé ká padà sí ilé. but the Bible says we should go back Pé home. ká fi ẹ̀kọ́ Kristi tì ná. Set aside the teachings of Ká Christ. padà sí ilé. Let us go back home. Ṣé bínú Bíbélì ló wà? Is it not in the Bible? Hébérù 6:1. Hebrews chapter 6 verse 1. Ṣùgbọ́n But ó ní ẹ padà sílé. he said go back Kẹ́ home. ṣe pípé. Do the perfection. Kí ni pípé? What is the perfection? Kí ni pípé? What's the perfection? Ó ní ṣùgbọ́n He said but ẹ má lò nípa ti èṣù. don't use it in the Ẹ ways of the ṣe devil. pẹ̀lú pàtì Ọlọ́run. Do it in the ways of God. Má ṣe oògùn tó máa bá tiyan jẹ́, má ṣe tó máa pànìyàn. Má Don't ṣe do tó máa things that bẹ́ẹ̀. will destroy people's life. That will Ṣùgbọ́n kill people. àkókò ẹ̀ nìyí o. But this is the time. Àkókò rẹ̀ nìyí. This is the time. Àkókò tá a máa tọ́jú ara wa This is nìyí. the time to take care of Jésù ourselves. ni mo wá nípa tara. Jesus Christ said, Mo wá I came nípa physically tẹ̀mí. and spiritually. Nípa tẹ̀mí là ń bá lọ tẹ́tẹ́lẹ̀. We are going But to báyìí sí But now, nípa tara ni. we have to go in the physical. Mo ti Jésù sọ ni. That's what Jesus Christ said. Mi ò ní olóṣàyà gbàgbà. I'm not saying you should be audacious. Rárá o. No. Ṣùgbọ́n But try try. tí ò bá bọ́ sí gbà náà. If it does not work after you've tried your best, Ó kù sọ́wọ́ Ọlọ́run. then it is left to God. Iṣẹ́ àwọn àpọ́sù Acts of the Apostles, 19 chapter 19, verse 12. verse 12. Pọ́ọ̀lù Paul, ó lo bàǹtẹ́. he used an Kí ni apron. bàǹtẹ́ yẹn? What's that apron Ó for? fi hílì àwọn He ènìyàn. was using it to heal people. Ó yàtọ̀ sí pé lórúkọ Jésù. It is different from in Jesus' Lágbára ẹ̀jẹ̀ name. Jésù. In the last name of Jesus. Ẹ̀mí nìyẹn. That is Ṣùgbọ́n tí spiritual. nǹkan mi bá ti wà, But when there are tá some bá ti other lo things, nǹkan míì, and we use some other things, tara nìyẹn. that is physical. Ṣùgbọ́n But
Ọlọ́run wá support yẹ. God supported you. Ìwọ tó bá ṣe oògùn If you are doing láti fi protect ìlú to ẹ, protect your own, láti fi protect ilẹ̀ ẹ, to protect your láti fi land, protect gbogbo nǹkan tó ní, to protect everything you á have, ṣiṣẹ́ fún it will ọ. work for you. Tóògùn ò God. ní fi jà ìwọ tọmọtaya ẹ That àtọkọ one will ẹ. not come upon you and your Tí ò ní fi family. jà ìjọ rẹ, And it will not come upon your á church. ṣiṣẹ́ fún It will ẹ. work. Ẹ má tẹ̀lé wọn o. Don't follow them. Tí wọ́n máa sọ wípé ẹ má ṣe I will nǹkan kan. say don't do anything. Wọ́n lè kó ọlọ́pàá mẹ́fà méje dán. And they have 6-7 policemen that are watching over them. Wọ́n kó ogun jọ. They have security personnel. Ẹ̀yin tẹ́ ẹ̀ lówó ọlọ́pàá kí lè láti You protect that you ara don't yín. have money to hire police. Wọ́n wá ṣí ojú yín sínú church. They will now put your eyes in the Kẹ́ máa church wá sí church. so that you can be coming to church. Kẹ́ máa wá sí church. So that you can be coming to So church. tẹ́ bá fẹ́ kú kẹ́ kú. So that if you want to die, you can even die. Àbí? Is that all? Irọ́ o. No. Àwọn ọmọjọ tèmi. My own Èmi members, sọ fún yín I'm báyìí. telling you, Ẹ má ṣe oògùn kà. don't do Ẹ evil má ṣe ohun tó máa charm. bá tènìyàn jẹ́. Don't do things that will distract Ṣùgbọ́n people's Bíbélì lives. tí mo kóòtù fún yín But yẹn. what I've quoted Ẹ lọ for you, kà á. go and read it by Ohun tó bá yẹ yourself. kẹ́ ṣe. Whatever you're supposed to Ẹ do, ṣe. do it. Kò sẹ́ṣẹ̀ ń bẹ̀. There is no sin in it. ẹ ti gbọ́ ohun tí pásítọ̀ yẹn sọ. Tẹ́ bá wí fóònù nọ́mbà tí wọ́n pín nìyí, fóònù nọ́mbà ẹni, fóònù nọ́mbà bàbá tí mo pè lẹ́ẹ̀kan, bàbá tí mo ní wọ́n ròyìn wọn fún mi pé wọ́n gbóná bí àpárá. Wọ́n ní bàbá yẹn bàbá ń sọ pé atátó iyọ̀ tó, bàbá Máyégún lórúkọ wọn. Tẹ́ bá mọ̀ bàbá yẹn ló sọ̀rọ̀ ńgbà kan, bàbá yẹn ló sọ̀rọ̀ ńgbà kan tí wọ́n interview ní Ghana tí wọ́n ní táwọn bá rí òkú Mohbad àwọn mi wà mọ̀ bí ó gbà wọn láyé or not, but àwọn tó ń ròyìn bàbá ẹ̀ ìdí nìyẹn tí mo fi play fídíò yìí kẹ́lẹ̀ mọ̀ wípé a ní láti dira, a ní láti ró ara wa, a ní láti dúró ore níbi tá a bá dé yìí. Ìwọ tó bá wà nílẹ̀ ẹ Jésù kíní o ti kú wọn ìtì sí ẹ. Ibi tí ilẹ̀ Yorùbá délé nìyí, gbogbo ọmọ Yorùbá ló gbọ́dọ̀ confam. Kò jẹ́ ká máa gbọ́ pé wọ́n fìbọn pa ọmọ Yorùbá mọ́. Kò jẹ́ ká máa gbọ́ pé wọ́n fi àdá pa ọmọ Yorùbá mọ́. Kò jẹ́ ká máa gbọ́ pé wọ́n pa ọmọ Yorùbá ní àwòrán. Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ ká sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa ṣe Sunday Igboho. Bàbá Bọ́lá Ahmed Tinubu iṣẹ́ yìí náà ti rí ohun tó ń ṣẹlẹ̀ báyìí. Àwọn Fúlàní ìmọ̀ orí èèyàn ti ṣe Sunday Igboho jẹ́ ni wọ́n ṣe ń da oríṣiríṣi àwọn èèyàn síta kọ́ wa máa sọ ọ̀rọ̀ tí ò dá nípa ṣe Sunday Igboho. Gbogbo wa náà la gbọ́ nǹkan tí olórí àwọn Fúlàní yẹn sọ nípa ṣe Sunday Igboho. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde. Kò sí nǹkan kan, òtútù ó mú mi pẹ̀lú. Òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. Látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí, níjọ́ náà mi ò lè sùn. Ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. So gbogbo wọn ló ń bẹ̀rù Igboho. Gbogbo àwọn Fúlàní yẹn wọ́n mọ̀ ní kọ́ bá àwọn ti ṣe Sunday Igboho síta, wọ́n á lè ráyè ṣe nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ti rí pé ṣe Sunday Igboho ti padà nísìnyí, wọ́n wá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú wọn. Ẹ sọ fún mi, kí ni ṣe Sunday Igboho sọ tí ò jẹ́ kí ni gbogbo àwọn ọmọ Yorùbá máa dùn sí? Kódà wọ́n sọ níwájú ọba, wọ́n sọ níwájú ọgbọ̀n ẹ̀wù. Nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ ń bú mi. Àwọn kan ló ti ọ̀jẹ̀ ní wá. Ká fi tẹ̀gàn kó mẹ́ ká fi tẹ̀gàn sí olówó ni mí. Ọlọ́lá ni mí. Mo sì ń tọ́lọ́wọ́n fún yẹn tọ́lọ́wọ́n fún mi. Mo bí ọmọ tó pọ̀. Mo ní ọmọ ní Canada, mo ní Germany, mo ní káàkiri. Kò sí ojú mọ̀ fẹ́ lọ́dọ̀ lọ́wọ́ tí o sì fún mi. Tí ọba dẹ̀ sọ́kùnrin lé mọ́ ọkùnrin ni mí. Fúlàní wọ́n mi ò mo wá ní ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ kágbára olóko ẹrú Fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn. Èmi ń kélé Yorùbá, Kánú ń kélé Ìgbò. Buhari ní kí wọ́n pa mí kọ́ pa Kánú. Orí Kánú kò yọ, ó fi Kánú sí àtìmúlé rẹ̀. Màlàmí ti ń fọ́ táǹgbà náà, Màlàmí dàlẹ́ nì, ó ti dẹni àná. Latif Fagbemi ó ti gbàpò lọ́wọ́ ẹ̀. Buhari ti ń lu agbára ńgbà náà.
tí yan bí ẹni pé kò ní kú lọ́la Buhari yẹn dà lẹ́nu ó ti dà mọ̀lú nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀lú bàbá rẹ̀. bẹ́ẹ̀ni Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí mo ní ẹja kó lóko ẹrú Fúlàní ẹja dádúró àwọn la ní epo la ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́ bẹ́ẹ̀ni wọn ò dá mi lóhùn lónìí nǹkan Buhari wá gbé èkú fọ́ọ̀gù ìjọba tó ti ba yé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu lóṣù mẹ́fà méje kí ló ṣe ohun tó wá dùn bí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá kan tó wá ní ìjà sí protest ebi ń pa wá ìjà ń jẹ wá ṣe ẹ̀rọ ọmọ Ìgbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé ebi ń pa wọn. wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ́ wọ́n ti ṣe gbogbo nǹkan tó wù wọ́n Ìgbò ti lé gbogbo kúrò lórí ilẹ̀ wọn wọ́n ń dàkọ́ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní wọn ò lè ké èkó ní sọ pé ebi ń pa wọn kí ló dé táwọn ò lè fọ́ sọ ọ̀pọ̀ kálé wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn káwọn bàbá wọ́n ráyè dáko wọ́n ráyè lọ káwọn wò bóyá bí ọ̀pá wa Fúlàní wọn lé àwọn padà ní Naija Fúlàní wọn wá halẹ̀ àwọn òfin wa ní sùkúrò yìí pé tàbá fi ẹ̀jẹ̀ bọ̀ lẹ́ ń bí ó máa ń ta ọkọ̀ tó fi fẹ́ bọ̀ ní òyìn Fúlàní ó sì bọ́ sóko wọ́n yọ gbogbo ìgbà fún àlù ó ṣe àwọn bàbá fún ọlù ẹjọ́ bá sọ̀rọ̀ wọn bẹ̀rù yẹn náà àwa lè fọwọ́sowọ́pọ̀ ká lé wọn kó lórí ilẹ̀ wa àwa ń bú Tinubu kí lọ́kàn wá pẹ̀lú protest àwa Yorùbá ní ká fọwọ́sowọ́pọ̀ ká lé Fúlàní kó lórí ilẹ̀ wa káwá wò báyọ̀ bàbá wọn fọwọ́sowọ́pọ̀ lórí fọ́tọ̀ ẹgbẹ́ Fúlàní kẹ́ ti ń pa wọn náà dandan ni kó dìde pẹ̀lú wọn tẹ̀ wọ́n fi àsìkò lọ́rọ̀ gbogbo àwọn ọ̀dọ́ ẹjẹ́ àfọwọ́sowọ́pọ̀ ọba mẹ́rin náà ti bá láyìí láàrin oṣù kan kòkóṣù ohun tó kù tí mo fẹ́ ká ṣe é ṣe yìí ká fọwọ́sowọ́pọ̀ àtẹlẹgbẹ́ àtọlọ́gbà ànílẹ̀ àti wọn dóde ìjọba kankan nígbà táwọn ọmọ àwa lágbègbè tó lé àwọn bàbá wọn sọ̀pọ́ọ̀tì wa ká dá security tó dálẹ̀ fúnra wa mo ti mú security kan lẹ́sìn mo sọ àwọn kan nífẹ̀ẹ́ lódún ọmọ Yorùbá àwọn kan akíkanjú ọmọ Yorùbá gbogbo yín lọ́jọ́ ìwọ̀n ẹ sọ̀rọ̀ ayídìkẹ́ lọ́jọ́ yìí akíkanjú ẹjọ́ ìfẹ́ lódún èmi ni mo dálẹ̀ àwọn ọmọdé ti kún bẹ́ẹ̀ àwọn àjọ bọ́ sínú gbó abẹ́rẹ́ látẹ̀kìtì ìgbà tí mo dé yìí mo dé tán ni. Báwa la ní ìdámọ̀ a máa arrange ní gbogbo local government a sì ní security bíi at least a need bíi 60,000 àwọn kan máa wà nù gbó ti Fúlàní àwọn kan máa patrol ní títì láti lè dáàbò bo àwọn bàbá wa ẹ mọ̀ jà bú wọn mọ́ ẹ mọ̀ bú àwọn ọba mọ́ ẹ mọ̀ bú dòye mọ́ ẹ mọ̀ bú àgbààgbà kankan mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ni ká wọ gbó ká lé àwọn Fúlàní kúrò lórí ilẹ̀ àwọn bàbá wa. nítorí wọ́n ti bà á jẹ́ tẹ́lẹ̀. nítorí wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ Buhari ti bà á jẹ́ kó tó lọ. Buhari mú àwọn Boko Haram àwọn x-man Fúlàní báyìí 5,000 olóhùn fún ọ ní amnesty ó wá kó wọn sínú sójà ó kó wọn sínú ọlọ́pàá ó kó wọn sínú DSS wọ́n wá ní Fúlàní Babalẹ́kìtì wọ́n lọ kó àwọn sójà tí Buhari fún ní amnesty àwọn Boko Haram tó fún amnesty wọ́n kó wọn wá sí Èkìtì wọ́n ní bá wọn dáàbò bò wá. wọ́n tún bá àwọn ọmọ wa sùn bẹ́ẹ̀ nísìnyí. Bàbá mi ó sọ yìí pé egungun ojú kábíyèsí bàbá mi egun lè wa ládùúgbò lọ́ba wọn lùlù fún ó lù sí mọ́ lùlù fún egungun ojú kẹ́lẹ́ ìnáwó dìde ní akọ ilẹ̀ yìí kọ́. ọmọ kan. àwa náà wọ́n sọ yìí pé táwọn bàbá wọ́n ọmọ ọgbọ̀n láti inú ilé wọn lọ sípàdé kí Fúlàní ó dá wọn lọ́nà akọ àtìlẹ̀ ikọ́ àwọn onídìí àti mọ̀ sí protest pé ebi ń pa wá ebi àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ká wọnú kó kálé Fúlàní mo ti sọ ti pẹ́ pé wọ́n Nàìjíríà ò ní wọ́n tẹ́ bá ti wá ṣe tán tí ọba ti yá egun tí ó ti yọ rẹ̀ tèmi ẹ mọ̀ jà ẹbí kò sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀ o kò sí olóṣèlú either gómìnà ni o sẹ́nitọ̀ ni o tàbí pírẹsidẹ́ǹtì kan bóyá kó tó dìbò tán. ẹni tó bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ ẹni tó bá létí kó ṣe kí ni kó gbọ́ ohun tí ẹ̀mí sọ. nǹkan tí wọ́n ń pè ní
Sunday Igboho. Ọmọkùnrin yẹn ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako. Ẹ gbọ́ tí mo pè é ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọn tako. Ibi tí wọ́n fi tako ni wípé wọ́n rí tàbí bẹ́ẹ̀ kí wọ́n pa àwọn tán nílùú ẹ̀. Ṣé àwọn pé tọ́mọkùnrin ò bá bọ́ tá ń gbà yẹn ẹ mọ iye tí wọ́n bá ti pa. Òun ló ká apá wọn, ó yí ẹ̀ṣẹ̀ wọn, ó wá jẹ́ akínni. Ó dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó wá ń sọ̀rọ̀ ẹnìkan tó wá ń jùmú lẹ́sọ̀ táì lásán bẹ́ẹ̀ sọ̀rọ̀. Má fún má pa ẹ̀ẹ̀mẹ́ tí mo fi Sunday Igboho yẹ̀wé ni, Ali ni, kágàmà láwùjá jẹ́ àwù. Ali ló ní akin nínú àwọn sọ̀hábà ní Muhammad. Akin lọmọkùnrin yẹn. Ó dé ẹ wo ìyàwó tí wọ́n pa tó lọ síbẹ̀ kó gbà wọ́n lẹ̀. Ẹ dákun ẹgbẹ́ wá bí léèrè ṣé n tó ń ṣe ṣe fẹ́ lónìí Ọlọ́run fún ara ẹ̀ fẹ́. Ó lọ́nà tọ́lọ́ gbà fẹ́ ni Ọlọ́run sọ́nà Buhari Ọlọ́run ní àìdúnláhùn mọ́sítàkà tó lè kú pa. Ọlọ́run ní ẹ̀yìn ìjọ àná Muhammad. Àìdúnláhùn mọ́sítàkà tó lè kú pa. Ẹ lọ wá nǹkan dára o. Ẹ wá nǹkan dára o. Ẹ má jẹ́ káwọn ẹni bí kọ́pa yín tán o. Ẹ má jẹ́ káwọn ẹni bí ṣe kí ni kọ́pa yín tán o. Tí irú Sunday Igboho yẹn bá kún márùn-ún ilẹ̀ Yorùbá tó jẹ́ akínbẹ̀ yẹn tí ìṣàwọn tó dá sí pé owó nìkan ni. Ẹ mọ̀ kó ti lówó tẹ́lẹ̀ kò torí owó tó ní ó tún bọ́ ta lójú àwọn mẹ̀kúnnù. Àwọn kan owó ní àtòbìnrin wọ́n ti lówó obìnrin náà kó kiri títì. Àwọn ò lè ṣàkí tó ń ṣe yẹn. Tá a bá níwẹ̀ márùn-ún ilẹ̀ Yorùbá gbogbo wọn ń gbéyàn wọn ń pààyàn yẹn gbogbo ẹ máa parẹ́ ni. Àbí ṣé wọn mú parí? Gbogbo parẹ́. Àyíjú làwọn mọ́sítà tó ń tún mi kú wà. Sunday Igboho wá dúró lórí pé àlẹ́ ẹ̀ ní ká anybody ìbíṣẹ́. Àwọn Fulani wá sá lọ ẹni tó forí sá lọ ẹni ìkan náà àwọn Fulani ni tí n bá gbọ́ Sunday Igboho sétí ìgbẹ́ òsì mọ̀ gbọ̀n mi. Kò parọ́ o. Ẹni tí wọ́n ń da ìbọn bò tí ò wọlé ẹ dákun sọ́nà wò sọ pé ẹ múra ogun kalẹ̀. Ọlọ́run ló sọ̀rọ̀ yẹn náà Ọlọ́run ní ẹ múra ogun kalẹ̀. Níjọ́ táwọn ọ̀tá bá fẹ́ wá kọ́ máa wá ka yín mọ́. Ìjọ́ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́ wọ́n fẹ́ pa Ànábì mọ́lẹ̀. Ọlọ́run wá bí Ànábì kékeré ló fẹ́ Ànábì ò sọ kankan. Ànábì ẹlòmíì wò kó dẹ́sì kò fi aburú fẹ́ lòmíì. Ànábì wá gbéra Ọlọ́run wá ní tọ́ ọ̀bá ti fẹ́ kí n ṣe kankan fún wọn ẹ á mọ ọ̀nà Nàìjíríà. Ànábì wá débẹ̀ dínà tán àwọn ẹni ibi láti Mẹ́kà tó sọ pé ẹja lọ pa síbẹ̀. Wọ́n sọ pé kí ni ẹja tún lọ pa síbẹ̀. Ìgbà tó wá gbéra tó tún wá ń lọ tá Ànábì wá rí pé wọ́n ó gbá pa ọlọ́ṣẹ̀ wa ó yá dídé má jẹ́ wọ́n pa ẹ́ o ti sá fún wọn ìwọ náà ṣe kí ni defend rẹ̀. So nígbà táwọn Fúlàní pa Yorùbá téèyàn kan bá dìde tó bá defend Yorùbá báyà láì fi bẹ̀ torí pé Ọlọ́run fún ara ẹ̀ sọ báyìí lọ́pọ̀ ọgbà. Ànábì ò tún wá sáré jagun ọwọ́ gbẹ́ kòtò tó tóbi tẹ́bí látọ́ bá débi kòtò ọba ìjà àkíní ìtóbi wọn àwọn wèrè. Ẹgbọ́n gbogbo nǹkan tá a fà yẹn sọ ara àwọn nǹkan tí àwọn wèrè yẹn rírì tí wọ́n fi ń tako sí Sunday Igboho ẹ jẹ́ ká lọ dira ẹ pe nọ́mbà tó wà lórí screen yìí ẹ̀yin tó bá fẹ́ bá bàbá Máyégún sọ̀rọ̀ ẹ lọ dira wọ́n rò ní èyí bàbá yẹn rí ní èyí wọn rí mi ìmọ̀ wọn bọ̀ àwọn tó ròyìn wọn fún mi wọ́n ní atáko iyọ̀ ọ̀dùn mi wọ́n ní kódà kò sí gbogbo problem téèyàn face tí wọ́n lè bá yàn yanjú ẹ̀ tẹ́ bá pe nọ́mbà tó wà lórí screen yìí ẹ ṣe Mr. Gani Ìrìnàjò Àlàbí tí ẹ bá mi type nọ́mbà yẹn síta 0809023940339 nọ́mbà mi kọ́ nọ́mbà bàbá Máyégún ni ẹ pè wọ́n ẹ mọ̀ pé rere ni Olúwa ẹ já lọ dira ẹ jẹ́ ká lọ dira.